Muritàlá yìí yóò pẹ́ lẹ́wọ̀n o. Ọmọ bíbí inú rẹ̀ ló fipá bá lò pọ̀ títí tó fi lóyún ní Kwara. Ilé-ẹjọ́ májísírèètì kan tó fi ìlú Ìlọrin ti ṣe olú-ìlú ìpínlẹ̀ Kwara ṣe ibùjókòó ti fi ọkùnrin ẹni 40 ọdún kan tórúkọ rẹ̀ ń jẹ́ Ọlọ́runlógbọ́n Muritàlá sẹ́wọ̀n títí di ọjọ́ Ìṣẹ́gun Túsídéé ọjọ́ 10 oṣù kẹta ọdún 2025 yìí tí ìgbẹ́jọ́ rẹ̀ yóò máa tẹ̀wájú. Wọ́n ní ó fipá bá ọmọ bíbí inú rẹ̀ lò pọ̀ títí ìyẹn fi lóyún fún un. Lọ́jọ́ 27 oṣù kejì ọdún 2025 yìí ni ọmọbìnrin kan Dámilọ́lá Jimoh ẹni ọdún 18 tó ń gbé lágbo ilé alágbẹ̀dẹ Òkè-Ọlá Òró mú ẹ̀sùn lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìlú Òró ìpínlẹ̀ Kwara wípé ńṣe ni bàbá òun bá òun láṣepọ̀ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lóru gànjọ́ tóun sì ti lóyún báyìí. Gẹ́gẹ́ bí agbèfọ́ba Sergeant Àjànàkú Abdulkadir ṣe ṣàlàyé fún kóòtù náà nígbà tó ń ṣojú ìjọba lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 7 oṣù kẹta ọdún 2025 yìí, ó ní Muritàlá ti jẹ́wọ́ pé lótìítọ́ ni òun bá ọmọ náà lò pọ̀. Agbèfọ́ba wá rọ kóòtù pé kí wọ́n sì fi Muritàlá pamọ́ sẹ́wọ̀n náà títí tóun yóò fi gba ìmọ̀ràn láti ọ̀dọ̀ ẹ̀ka tó ń gba kóòtù nímọ̀ràn lórí ẹ̀sùn bí eléyìí. Atótónu afurasí tó ń jẹ́jọ́ náà ni kò sì tà létí adájọ́ tí adájọ́ sì sọ wípé kí wọ́n lọ fi sí ẹ̀wọ̀n náà títí di ọjọ́ Ìṣẹ́gun tí ìgbẹ́jọ́ yóò máa tẹ̀síwájú lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án.